Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ Olúbàdàn kẹtàléníogójì the 43rd Olúbàdàn of Ìbàdàn land ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èèyàn kábíyèsí ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn Ìgè, èèyàn Ọlákùlẹ́yìn àkọ́kọ́, ó mà ti tú àṣírí lórí ilé rẹ̀ tí wọ́n ń gbé ìròyìn kiri nípa ẹ̀ àti ìdí tí kò fi rí àlejò kankan gbà látìgbà tó ti gorí ìtẹ́ àwọn baba ńlẹ̀ tó ṣayẹyẹ ìwúyè fún nínú gbọ̀ngàn Màpó lágbègbè ọjà àbá ní ìlú Ìbàdàn. Ẹ rántí pé láti ọ̀sẹ̀ kan sẹ́yìn ní awuyewuye mà ti ń lọ pàápàá ní ìlú Ìbàdàn wípé ara kábíyèsí Olúbàdàn Ọlákùlẹ́yìn ò mà yá rárá, tí wọ́n sì ní èyí ni kò sí sẹ́ni tó rí látìgbà tí wọ́n ti fi joyè tán. Kódà tani bàbá náà ò lè dá àlejò gbà, ṣùgbọ́n ní àná ọjọ́ Sunday ti ṣe Sunday ìjẹta ti ṣe ọjọ́ àìkú ọjọ́ 4 oṣù kẹjọ tá a wà yìí, ẹni kábíyèsí máa fojú hàn fún gbogbo èèyàn tó sì sọ̀rọ̀ lórí awuyewuye tó ń gbé kọjá lórí ilé rẹ̀ àti ìdí tí kò fi lè gbàlejò látìgbà tó ti fi jẹ Olúbàdàn. Ní àsìkò tí wọ́n lọ ṣe ayẹyẹ tó ti lọ ṣètò dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì St. Peter's Anglican Church tó wà lágbègbè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn, ẹni kábíyèsí máa ti sọ̀rọ̀ nípasẹ̀ Àrẹ̀mọ ẹ̀yìn ọmọọba Fọláṣìkẹ́mi Ọlákùlẹ́yìn pé kò sí nǹkan kan tó ṣòun òkòkò lárọ́ tòun lé kábíyèsí ní gbogbo àwọn tó ń gbèrò yìí kiri pé ara òun ò yá, ó ní wọn mọ ohun tó ń sọ, ó ní ìdí tí wọn fi rí òun tí òun ò fi rí ẹnikẹ́ni gbà lálejò kò ju wípé òun kọ́kọ́ fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì láti ṣe ìdúpẹ́ rẹ̀ kóun tó lè gbàlejò. Ó ní kì í ṣe pé bóyá ara òun ò yá lòun fi jẹ́ kẹ́nikẹ́ni rí òun tàbí gbàlejò, ó ní nítorí pé òun ò pé ó di dandan tóun bá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ̀ǹdó Olúbàdàn tán lẹ́yìn tó wá máa rí àwọn èèyàn tóun yóò sì tún máa gba àlejò. Ó ní ìdí èyí rèé tó fi jẹ́ pé òun wá sí ṣọ́ọ̀ṣì St. Peter's Anglican Church tó wà ní Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn láti wá dúpẹ́, tó sì ní lẹ́yìn ìdúpẹ́ yìí òun yóò máa gba àlejò lóríṣiríṣi tóun yóò sì máa ṣe iṣẹ́ Olúbàdàn òun lọ. Lára àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn tí wọ́n wà pẹ̀lú kábíyèsí lábẹ́ ayẹyẹ ìdúpẹ́ náà ní Ọ̀tún Olúbàdàn Olóyè Rashidi Ládọjà, Òsì Balógun Olúbàdàn Ọba Eddie Oyèwọlé, Ọ̀tún Balógun Olúbàdàn Ọba Tajudeen Ajíbọ́lá, Aṣípa Olúbàdàn Ọba Kọ́lá Adégbọlá, Ẹ̀kẹrin Olúbàdàn Ọba Hamidu Ajíbádé. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn èèyàn pàtàkì pàápàá àwọn ọmọ Ìbàdàn àwọn náà wà ní inú ṣọ́ọ̀ṣì St. Peter's láti bá kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ di Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn.